The Psychopath apá kejì. Ẹ̀yin olólùfẹ́ wa, a mọ̀ pé ẹ ti ń dúró de apá kejì The Psychopath. A ní ìròyìn ayọ̀ fún yín lónìí. Tí ẹ bá fẹ́ gba ẹ̀bùn 25 àbí 50,000 tá a máa fún àwọn olólùfẹ́ wa lórí channel yìí. Ẹ mọ̀ pé movie The Psychopath yìí wà successful lọ́pọ̀lọpọ̀. Ẹ lọ sí orí comment section kí ẹ sọ fún wa òṣèré tí ẹ like jù nínú gbogbo movie The Psychopath yìí. Ẹ mọ̀ pé àwọn A-list actor and actress ló wà nínú movie yìí tó jẹ́ pé wọ́n Bímpé ṣe gudugudu méje yàyà mẹ́fà. Nínú wọn ni Adébímpé Adédìméjì, Tọ́pẹ́ Àrẹ̀mú, Ozeyin, Bímbọ́ Adébáyọ̀ àti Fẹ́mi. Ẹ wò ó, ẹ jẹ́ n sọ fún yín, èmi ní tèmi Tọ́pẹ́ Àrẹ̀mú, Mọ́bímpé àti Bímbọ́ Adébáyọ̀ ni mo nífẹ̀ẹ́ sí jù. Ṣùgbọ́n ta ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù? Ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section. Psychopath apá kejì yìí kò ní pẹ́ jáde o. Tí wọ́n bá dẹ̀ ti post ẹ̀, a máa send notification sí ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ lọ wò ó. Ẹ má gbàgbé láti gba ẹ̀bùn tá à ń wí yìí o. Ẹ subscribe sórí channel wa kí ẹ sì sọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù àti pé tí apá kejì bá jáde, a máa send notification sí ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ lọ wò ó. Ẹ ṣé ó dàbọ̀.